Ẹ káàbọ̀ padà yín ará ilé. Nígbà tí mo lọ lẹ́kọ̀ọ́ mo sọ fún yín pé mo ní àlejò fún yín. Fashion and style náà ni o. Òun náà ló mú mi wá Mr. Hafiz Shittu lọ sílé pé kàn tiẹ̀ wá sórí ètò Miliki Express kan wá yànnàná bí a ṣe ń ṣe aṣọ ọkùnrin fún wa nítorí pé aṣọ ọkùnrin làwọn máa ń rán dáadáa. Tẹ́ bá rí aṣọ tán rán, ẹ má jẹ́ kí n ṣe polówó ọjà ọ̀fẹ́. Ẹ jẹ́ kí agbójú ajé kò ní sọ̀nà nítorí pé fúnra wọn náà máa ṣàlàyé báwọn ṣe gùdù tó, báwọn ṣe mọṣẹ́ tó, báwọn ṣe kọ́ṣẹ́ yẹn àti bọ́n ṣe rìnrìn àjò tán fi di fashion designer lọ́jọ́ tòní. Mo dẹ̀ ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé pé bó ṣe ń ṣẹlẹ̀, bó ṣe ń lọ ní fashion and style pé mo máa jẹ́ kẹ́ mọ̀. Lénìí máa jẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan kan ń pa bá ṣe lè tún àwọ̀ ara wa ṣe, bá ṣe lè ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé bàbá rí lára ẹlòmíì ó máa ń hùwà àmọ́ àní. Báwa náà ṣe lè ní máa jẹ́ kẹ́ mọ̀ lórí ètò lénìí. Àlejò mi dẹ̀ wà nílé agodo báyìí pẹ̀lú mi. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ kú dédé àsìkò yẹn ará lé. Orúkọ mi ni Olúwaṣeun Hafiz Shittu. Òkà ẹ tún jẹ́ Olúwaṣeun náà. Àdùpẹ́ Olúwa dẹ̀ máa ṣe ohun gbogbo ìgbà náà ni. Mo mọ̀ pé fashion designer ni ẹ dẹ̀ máa ń rán aṣọ ọkùnrin dáadáa, ẹ dẹ̀ máa ń rán díẹ̀ nínú aṣọ obìnrin, àmọ́ aṣọ ọkùnrin gangan lẹ máa ń rán jù. Mo dẹ̀ ti rí àwọn aṣọ tẹ́ ti rán, mo wò pé ó yẹ ká gbé bọ̀dá ìwà sórí ètò Miliki Express náà kàn tiẹ̀ wá bá wa báwọn ará ilé sọ̀rọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ̀dí fashion designer yìí. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn? Bẹ́ẹ̀ nígbà tí mo wà ní ọmọ kékeré, ẹ̀gbọ́n mi jẹ́ tailor. Ṣùgbọ́n ó máa ń sọ fún mi pé kí n wá jókòó tí òun pé kí n wá wọṣẹ́, bọ́ ọkàn mi ò kí n síbẹ̀. So ìgbà tí mo kúrò ní side ibẹ̀ yẹn tí mo wá sí area bíbá yìí, so mo sọ fún ẹ̀mọ́ mi pé iṣẹ́ yìí ń wù mí láti kọ́. Ó ń ṣe pé bí a fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe bọ̀, mo fẹ́ máa pé mi láì kí èèyàn máa ránṣọ fún mi, pé mo fẹ́ máa ránṣọ fúnra mi, kí n wá design pé mo like. So ọmú mi lọ síbẹ̀, mo bẹ̀rẹ̀ díẹ̀ pé láti ní máa kọ́ṣẹ́. So díẹ̀ náà ni mo dẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run dẹ̀ gbé mi gbà pé mo dìyàn tó mọṣẹ́. Ìgbà tó yá mo tún kúrò níbẹ̀, ń gbé kí n lọ síbòmí so that màá tún ní knowledge dáadáa, màá tún mọ̀ sí. So mo dẹ̀ tún kúrò níbẹ̀, mo dẹ̀ tún lọ síbòmí, mo dẹ̀ tún mọ̀ sí. So a dúpẹ́ fọ́lọ́run pé lọ́jọ́ ìní gan mo ti èèyàn tí gbogbo ènìyàn rí, táwọn ará ilé tó ń rí ní pé kó fẹ́ rí mi. Olúwa, mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pé mo dìyàn gidi nù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàtẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ pé ẹ̀gbọ́n yín gangan ló máa ń ránṣọ. Ẹ má bínú, mo fẹ́ dá yín padà sẹ́yìn díẹ̀. Ṣé ìlú wo gangan lẹ ti wá? Mo wá láti Ogun State. Ogun State níbo gangan? Side Àwórì side yẹn. Wọ́n máa sọ pé ibo ni mo ti wá ní Ogun State lèmi náà ti wá báyìí. Wọ́n máa bèèrè lọ́mí pé ibo ni mo ti wá lógun State, màá kú dárúkọ ìlú mi Àgọ́ Ìwòye ní Ogun State. Kì í ṣe pé màá sọ pé side ibì kan. Ibo lẹ ti wá? Àwórì gangan mo ti wá. Àwórì gangan lẹ ti wá. Ṣé Àwórì lẹ ti wá kọ́ iṣẹ́ yẹn àbí ìlú Èkó ń bì báyìí ni ẹ̀gbọ́n yín yẹn wà? No, ìlú Èkó ni ẹ̀gbọ́n mi wà. Ó wà ní side Ìyànà Ìpájà. Ìyànà Ìpájà ló wà. So bẹ́ẹ̀ ló wà, bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́. Náà ti ń ṣiṣẹ́, náà ti wá sọ fún yín pé kẹ́yìn náà wá kọ́ṣẹ́. Ní àsìkò ìgbà tó sọ pé kẹ́ wá kọ́ṣẹ́ yẹn, ṣé ẹ̀yin tẹ̀ wà ní iléèwé kankan rárá? Bẹ́ẹ̀ ni mo wà ní iléèwé. Mo wà ní secondary school Al-Mustafa. Muslim school. Níbẹ̀ ni mo wà tí mo ti ń kàwé mi. Ṣùgbọ́n èmi ò láìkí pé ó kọ́ máa ń disturb mi pé kí n wá ṣàṣe kan ẹ̀bọ̀. Èmi ò láìkí ìwé, mo fẹ́ focus sí pé ìwé ló ṣe kókó, kíyàn tẹ̀ kọ́ kàwé náà, kíyàn yanjú yẹn fi tó. Bọ́ Ọlọ́run ní iṣẹ́ yẹn náà ni máa ṣe padà ṣe. Bọ́ still náà mo ṣe fẹ́ further education mi. Ìgbà tí ẹ̀gbọ́n yín sọ pé kẹ́ wá kọ́ṣẹ́ yẹn, tẹ́yìn dẹ̀ ṣì wà ní school, ṣé ẹ wá dúró tẹ́ fi parí secondary school kẹ́ tó wá lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n yín, tàbí ìgbà tẹ́yìn lọ sí school yẹn náà lẹ́ ń kọ́ṣẹ́ mọ́? Ìgbà tí mò ń lọ sí school, mò ń máa ń lọ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí láti lọ dúró sí pé kí n lè wọṣẹ́. Ìgbà tó yá wẹ́nà mi parí secondary school mi bẹ́ẹ̀ náà, Ìjú bíbá mi ti wá parí secondary school mi. Mo lè fi padà wá parí ẹ̀ ní Ìjú grammar secondary school níbẹ̀ mi ti parí secondary school mi. So bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ mu sí lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi níbẹ̀ ní station bus stop. Ní station bus stop? Bẹ́ẹ̀ni. Kò yé mi, ìgbà tẹ́ wà lọ́dọ̀ ẹ̀gbọ́n yín ẹ̀kọ́ díẹ̀ ń bẹ. Bẹ́ẹ̀ni, mo kọ́ díẹ̀ ni. After school ẹ kàn máa lọ dúró tì wọ́n láti wọṣẹ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ ìgbà tí ẹ wá parí secondary school yín ní ibi tí ẹ wà tẹ́lẹ̀, ẹ wá decide láti wá sí Ìjú. Ìgbà tẹ́ pé Ìjú lẹ ti fẹ́ parí secondary school, ìgbà tẹ́ wá parí secondary school tán, ẹ ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ yẹn dáadáa lọ́dọ̀ ọ̀gá yín. Bẹ́ẹ̀ni. Kí ló wá fà gangan? Kí ló mú iṣẹ́ yẹn wù yín kọ́ tí ò ń ṣiṣẹ́ mi? Because ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n á wò pé káwọn máa ta spare parts,
àbí káwọn máa ṣe nǹkan one thing or the other, but kí ló dé tó jẹ́ pé fashion yìí gangan ló wọ̀n yín kọ́ tí ò ń ṣe nǹkan mi. Fashion ohun mi kọ́ tí bá rí aṣọ lára èèyàn dúró tó bá ṣe ràn ó máa ń wù mí ní pé kémi náà kì í tiẹ̀ wá báyìí kí n máa ránṣọ sí ara mi, ó máa ń wù mí gan. Ó ń ṣe pé bí a fẹ́ máa fi iṣẹ́ ṣe nígbà yẹn pé mo ṣe rò pé ká tẹ̀ máa fi iṣẹ́ fashion pé ká máa fi iṣẹ́ ṣe, but ó kàn máa ń wù mí pé kíní yìí náà mo fẹ́ mọ iṣẹ́ yìí, mo fẹ́ mọ̀. Bẹ́ẹ̀ ni nígbà tí mo dẹ̀ lọ sọ́dọ̀ ọ̀gá mi Ọlọ́run fún mi ṣe mo dẹ̀ mọ̀, so mo á di pé ẹ bá mi aláìkí ibẹ̀ ṣe ránṣọ yìí, mo láìka aṣọ orin ẹ bá mi rán, bẹ́ẹ̀ mi náà di èèyàn tẹ́fẹ́bọ̀ nímọ̀, mo di fashion designer tẹ́fẹ́bọ̀ nímọ̀. àwọn náà dà bẹ́ẹ̀. Tí ẹ̀yin bá fẹ́ ránṣọ fẹ́yàn, téèyàn bá gbàṣọ wá fún yín, ṣẹ́yìn lẹ máa sọ pé pé material aṣọ yìí o nǹkan báyìí ló lè ràn, tàbí customer ló máa sọ pé bọ̀dà nǹkan báyìí ni mo fẹ́ rán. Ẹ mọ̀ pé nǹkan tó jẹ́ kéèyàn di fashion designer ni pé you can design tó jẹ́ pé ẹ̀yin fúnra yín ẹ rí texture aṣọ ẹ wò pé òkè nǹkan báyìí ló lè ràn. But tailor ẹ mọ̀ pé tailor yàtọ̀ sí fashion designer. Tailor ẹ kàn máa gbàṣọ fún pé nǹkan báyìí ni mo fẹ́, nǹkan tẹ́ fẹ́ ló máa ṣe fún yín. But since ó jẹ́ pé ẹ̀yin ò kàn ṣe tailor lásán, fashion designer ni ó já sí wípé ẹ lè dá design aṣọ fún material. Ṣé ẹ̀yin máa ń ṣe bẹ́ẹ̀ àbí èmi mo gbọ́dọ̀ fún yín ní style tó yẹ gbọ́dọ̀ fi material mi rán? Tí èèyàn bá gbé aṣọ wá fún wa, tó bá gbé aṣọ wá fún mi, tí máa rí material yẹn, máa sọ style tó máa wà okay fún aṣọ yẹn. But kò ń ṣe gbogbo èèyàn náà ló máa ń like ẹ, lèmi máa choose fúnra yẹn pé nǹkan báyìí ló ń fẹ́. So nǹkan tó bá dẹ̀ fẹ́ ní ọ̀gbọ́dọ̀ bá fẹ́. But normal àwọn ẹlòmíì máa sọ pé nǹkan tó bá ti wà lọ́kàn yẹn ni pé kẹran fún un, tó bá ṣàtìmọ̀ pé ó máa wà okay. Tó bá jẹ́ pé customer wá sọ́dọ̀ yín sìn, ó wá gbé aṣọ wá sọ pé nǹkan báyìí lòun fẹ́, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tẹ́ bá rán tán material yẹn, ẹ mọ̀ pé material ní oye nǹkan tóun náà fúnra ẹ̀ lè ràn, ẹ mọ̀ pé material yẹn ò really dá fún design téèyàn yẹn mú, kí lẹ máa ṣe? Tó dẹ̀ sọ pé nǹkan tóun fẹ́ nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá lo material fún design, material tí ò ń ṣe material tó yẹ kẹ́ lò fún design kan, tẹ́ bá lò fún kò ní gbéṣẹ́ tí yín náà yọ. Nǹkan tó ṣẹlẹ̀ pé onítàn yẹn máa confuse ẹni, máa confuse kọ̀ọ̀sì tí mo lè ṣe ni ẹ̀ tí máa sọ fún pé wípé kò bá ní pé irọ́ bọ̀ tí o bá ti lè gbàṣọ wá fún yàn, tó bá ti rí pé material yìí kò lè dá fún nǹkan tó fẹ́ ṣe, wàá jẹ́ kó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan tẹ́ fẹ́ ràn yìí material yìí kò lè wá okay fún, bọ̀ tẹ́ bá ràn kan báyìí ó máa wà okay, so láti bẹ̀rẹ̀ lóde yóò lè gbọ́. Tó bá wá gbọ́ yẹn ẹ wá ràn fún, bẹ́ẹ̀ni àmọ́ tí kò bá gbọ́ ẹ máa ràn bẹ́ẹ̀ fún un, kò sí nǹkan tẹ́ lè ṣe. All right, nǹkan tẹ́ sọ yẹn ń sìn ó ti yé mi, àmọ́ ẹ mọ̀ pé àwọn èèyàn tó bá fẹ́ lọ kọ́ṣẹ́ wọn kì í rí lè fẹ́ kọ́ṣẹ́ nítorí pé wọ́n sọ pé tó bá lọ kọ́ṣẹ́ wọn kò mọ̀ máa rán iṣẹ́ káàkiri ni, ọ̀gá máa gbábọ́ fún ẹ pé kó lọ ra oúnjẹ wá fún òun, tó bá lálejò gan á tún rán iṣẹ́ pé kó lọ ra oúnjẹ wá fún un. Ọ̀gá mi gan máa sọ pé kẹka lọ ń lé òun kẹka bóun fọṣọ àbí kẹ bóun gbálẹ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀. Kí wá ní experience tẹ̀yin nígbà tẹ́ ń kọ́ṣẹ́? Ìgbà tí mò ń kọ́ṣẹ́ àìmọye tí ọmọ àti ẹ̀rọ mi ṣẹ́ àti yàtọ̀ sí ọ̀gá mi pé ọ̀gá mi ti ẹ̀rọ mi ṣẹ́, àwọn senior mi tẹ́ pé ọwọ́ ọgọ́ mi tiẹ̀ ti kọ́ṣẹ́ gan, wọ́n máa rán mi ṣe pé báyà ló bá mi ra nǹkan báyìí wá. Ìgbà mi gan tẹ́ pé ó bá rẹ̀yàn gan á ní pé dandan lọ rà, ó lè jọ ọ̀nà jíjìn nǹkan tó fẹ́ rà, ó lè má ju kan bí 100 naira lọ, wọ ọ máa rán ẹ lọ pé dandan ó gbọ́dọ̀ lọ rà, bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ òbí torí pé mo fẹ́ gain lára wọn ni. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn, so mo fẹ́ gain lára wọn, so mo gbọ́dọ̀ òbí wọn. Àìmọye challenges pé tí mo ní, but I thank God today. Mi ti fẹ́ kẹ́ thank God, ẹ̀yin máa thank God o nítorí pé ọ̀rọ̀ yín padà já sọ́pẹ́. Kí ni àwọn challenges ẹ lè sọ fún mi pé nǹkan ẹyọkan ẹnìkan ni challenge tẹ ní nígbà tẹ́ ń kọ́ṣẹ́, bí ojú pé bóyá customer kan tiẹ̀ wá ọ̀gá yín ló wá kò bọ́ ọ̀gá yín lẹ̀ ẹ̀yàn ọmọọṣẹ́ ló bá ń lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé kíní kan mo ti gbé aṣọ fún ọ̀gá yín láti ẹ wá wò pé èmi kọ́ lè gbéṣẹ́ fún sáà yín tẹ́ gbéṣẹ́ fún kòkò sí nílé, ṣáwọn nǹkan bẹ́ẹ̀ náà ń ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ dáadáa tí ọ̀gá máa jáde tẹ́ pé gbàmí gan wọ̀n tẹ̀ ní ọkàn á ti fún un pé ó jẹ́ kí n ṣiṣẹ́ ẹni yìí o, bọ̀ tí ẹ bá dẹ̀ dé á pariwo á sọ̀rọ̀ pé ó jẹ́ ṣé ọ̀gá yín ò bá ń ṣe kíní kan ni, a máa bẹ̀ náà ni pé kó má bínú pé ọ̀gá ò sí nílé, tó bá ti dé a máa jíṣẹ́ fún wọn. Apart from that gan àìmọye pé ìgbà mi gan tó bá ní yà lọ lọ́ṣọ yìí o, bí ìgbà mi gan tẹ́ pé ó náà kan aṣọ àti ẹ̀rùn tẹ́ pé ó fẹ́ gbàjọ́ kejì, so wọ́n ní pé ọ̀gá mi wá ní pé ó ti jó àbí nǹkan tó máa ṣe ní pé ṣáà lọ rà wá. Mo dídí wọ aṣọ yẹn lọ sí Òṣòdì láti lè lọ get another one fún onítọ̀hún torí ó fẹ́ wọ ọjọ́ kejì, ṣùgbọ́n mo rí ìgbà tí wọ́n fi dé ọ̀gá mi ṣáà ti mọ bọ́ ẹ ṣe aṣọ mi ti wà nílẹ̀ fún onítọ̀hún. wẹ́rẹ́ gbà mí gan tẹ́ pé a kò máa ṣiṣẹ́ gbá máa ṣe báyìí máa ṣe máa bàjẹ́, wọ́n máa ní pé ó yà gbé lọ fún èèyàn tó máa tún ṣe kọ́ ìwọ ló bàjẹ́ tẹ̀lé gbé fún onítọ̀hún kó lọ tún ṣe. Àìmọye challenges bọ̀
adúpẹ́ fọ́nà. challenges but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí aṣọ bá jó bẹ́yẹn tí ọ̀gá yín sọ pé kẹ́ lọ rà mí wá lóṣòdì ṣé ọ̀gá yín máa fún yín lówó ni àbí owó ara yín lẹ máa. irọ́ owó ọdún fún wa lówó owó ara wa ni o. dábàá wá lówó ńkọ́ kí lẹ máa ṣe sí. ọmọ àwa náà ni. àwọn Yorùbá sọ wípé tí owó tí kò sí kan jẹ̀díjẹ̀dí ò kì í gbà tí ó bá jẹ́ pé at that time tẹ́jú aṣọ yẹn lówó kí lẹ máa ṣe sí. a máa bẹ̀bẹ̀ ni. ẹ máa bẹ̀bẹ̀ wọn ọ̀dẹ̀ ní choice jọ gbé kọ́ gbẹ̀bẹ̀ náà lọ. a máa bẹ̀bẹ̀ ni. ok bí ẹ̀mélòó nírú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ìjọ aṣọ. tí wọ́n máa kà á tó bí ẹ̀mẹ́ta. a tó bí ẹ̀mẹ́ta. bí ẹ̀mẹ́ta kò sí ojú trouser kan. ok complete native kan pẹ̀lú aṣọ kan ṣá. ojú. àwọn fashion designer míì wà tí mo ti gbé wá sórí ètò yìí tó jẹ́ pé máa sọ fún wa wípé táwọn bá ju aṣọ tán ní same experience pẹ̀lú experience tẹ́yìn náà ní báyìí tó jẹ́ pé táwọn àwọn ọ̀gá tiẹ̀ lélẹ́yìn ọ̀gá náà lè ju aṣọ torí kò sẹ́ni tí àṣìṣe ò lè bá tó bá ti wá ń lọṣọ tán ti ju aṣọ bẹ́yìn ọgbọ́n táwọn máa ń ta sí lélẹ́yìn wọ́n wá gbé aṣọ yẹn sílẹ̀ báyìí wọ́n wò pé kí ni mo lè ṣe sí aṣọ yìí tí ò fi ní waste tó bá jẹ́ pé bí àyà lọ ti jo wọ́n á wò pé ó ní design tí mo lè ṣe sáyà ẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé aṣọ yẹn ti jo ni tí customer bá ti wá dé kí ni wọ́n máa sọ fún customer because customer sọ kan ṣe design sáyà aṣọ ọ̀hún wọ́n wá sọ fún mi wípé àwọn máa sọ fún customer yẹn wípé design yẹn ló jẹ́ káṣọ yẹn fine jù ẹ ti understand ẹ mọ̀ pé ẹnu yìí lèèyàn máa fi tún nǹkan ṣe ló dẹ̀ máa fi ba nǹkan jẹ́ tí wọ́n bá fi ọ̀rọ̀ tútù sọ fún èèyàn tó ní aṣọ wípé aṣọ yìí ó fine bí mo ṣe ṣe ìjù bẹ́yìn ṣe sọ tẹ́lẹ̀ lọ tí customer yẹn ìmíì máa gbà pé lóòótọ́ fine ìmíì máa sọ pé ó ti omi ọ̀ràn yín ṣẹ́kẹ́ bá mi change style yẹn gangan ni mo fẹ́ wọ́n tún máa fi sùúrù bá sọ náà ní títí tó máa fi gbọ́ tí ò tẹ̀ ni wọ́n á fi mọ̀ pé wọ́n ti ju aṣọ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an fi ṣe design ẹ̀yin òṣèwọ́n máa tarú àwọn ọgbọ́n yẹn sí ètò ẹ̀ máa fi lọ́rọ̀ díndín aṣọ torí pé ẹ ju aṣọ. ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ pé ìjọ́ tí mo jáṣọ tí ọ̀gá mi ní pé kí n lọ sí Òṣòdì pé kí n lọ rà by the time tèmi fi wáṣọ débẹ̀ tí mo rí tí máa fi padà débẹ̀ àwọn tí mo gbọ́n tó ṣe sí wọ́n ti mọ design tó ṣe sí so aṣọ ti wà nílẹ̀ already ìgbà tó nítọ̀ nǹkan dé gan ó admire pé aṣọ yìí ó wà okay cause design kan tí mo choose kọ́ ẹ lé bọ̀ ẹ̀ tún ṣe nǹkan mi fún mi bọ̀ ó wà perfect fún mi láìkẹ́. bọ́ tí mo sọ náà nìyẹn tó àyìn máa sọ lórí aṣọ tó wà lọ́rùn tí yín torí pé mi gan mo láìka aṣọ ọrùn yìí ó yàtọ̀ àmọ́ kí a tó tẹ̀síwájú lórí ètò torí pé a ṣì wà nílé tàjọ ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká dókè lọ́hùn tí a bá padà dé àtẹ̀mí àtàlejò mi a ṣì wà nílé agodo àti ìlọ a ṣì ń padà bọ̀.